Ẹ káàbọ̀ sí ìkànnì Ajiara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Kú dédé àkókò ìdí gbogbo tẹ̀sí lórí ọ̀fẹ́ láti máa wà ní ìkànnì Ajiara Malifa TV. Ní báyìí a fẹ́ lọ sí ìgboro, a fẹ́ wò ó wò. Kí ló ń ṣẹlẹ̀ nígboro lórí ọ̀rọ̀ elépo dé yìí nítorí wípé nígbà míì wọ́n ní tí èèyàn bá dákẹ́ tara rẹ̀ á bá dákẹ́. Ẹ jẹ́ ká ti ẹ̀yẹ gbọ́rọ̀ wo. Ibi tí à ń lọ pàtó ibẹ̀ là ń pè ní NNPC nílùú Abeokuta. Níbi tó jẹ́ wípé ilé epo méjì ló dúdú kọra wọn ní agbègbè náà. Tó bá jẹ́ pé ìmọ̀ Abeokuta dáadáa tẹ́ bá ti gbé NNPC eléyìí tó wà ní ọ̀nà àti lọ sọ́nà iléeṣẹ́ ọba ilé ìtàn àmì sí Governor's Office nílùú Abeokuta náà láti ní èròǹgbà láti lọ ní àkókò tá a wà. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò káàtì ẹ̀ ṣe belenja ìyẹn fọ́nrán láti lè mọ̀ bí lóòótọ́ àti lódodo ni wípé súnkẹrẹ fàkẹrẹ wà lórí ọ̀rọ̀ elépo ní ó yá ẹ máa bá mi kalẹ̀. Lágbára o. Lágbára àtọ̀tún àtòsí ni o. You can see how the thing is going on. Ní gbogbo yìí epo ti wá di wàhálà báyìí ní Nàìjíríà. Ìlú Abẹ́òkúta la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. A rí bí àwọn ilé epo bí wọ́n tó ṣe queue síbẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ ibi tó jẹ́ NNPC náà tó wọ́n ń tà ní price ìta àwọn fáwọn èèyàn láǹfààní kan ra bó ṣe tẹ́ wọn lọ́rùn. Àwọn tí ń ṣe NNPC náà wọ́n ń tà ní 300. Àwọn kan tiẹ̀ sọ fún wa pé ní bọ́dà ní ọ̀nà Ìláṣẹ̀ mọ́ ọ̀nà sẹ̀mẹ̀ bọ́dà náà 350 ni wọ́n ta epo. Kí ló dé? Èyí tó tiẹ̀ wá burú jù ni pé àwọn ilé epo míì náà wọ́n lépo wọ́n tì mọ́ inú ibẹ̀ wọ́n jẹ́ káwọn èèyàn ríra tó bá wá di bí aago kan lóru wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní tà ní 350. Kí ló dé? Kí là ń nira wa lára fún? Ó yani lẹ́nu pé àwọn àjọ tí wọ́n ń bójútó epo tó tún jẹ́ tony staff work wọ́n máa ń mú àwọn ilé epo kan tó bá ta epo kọjá ayé tí ó yẹ kí wọ́n tà. Àwọn náà ti gbàbọ̀dé fún wa ní Nàìjíríà báyìí. Ó wá lágbára o, àmọ́ tá a fẹ́ ṣe sí o. Ọlọ́run ṣàánú wa níbi tá a bá ọ̀rọ̀ Nàìjíríà yìí dé. Ohun tó jẹ́ ojúṣe aráàlú lórí ọ̀rọ̀ yìí ojúṣe aráàlú ò fi bẹ́ẹ̀ pọ̀ o. Ìjọba ló ní ìtó pọ̀ jù o torí pé wọ́n ní ẹni tá a bá lè dámú Ọlọ́run la máa rán sí i. Ìjọba ló lágbára láti sọ yí pé képo wálẹ̀. Ìjọba ló lágbára láti mú àwọn tí wọ́n nílé epo tí wọ́n ti epo mọ́lé. Ìjọba ló lágbára láti sọ wípé ibi tí wọ́n ti ń kó epo jáde képo máa jáde déédéé. Ṣùgbọ́n tí gbogbo ìjọba wá ti ṣe gbogbo nǹkan wọ̀nyí wọ́n kàn fi ìyà jẹ aráàlú. Èmi rò pé Ọlọ́run nìkan ló lè ṣàánú wa. Ọ̀rọ̀ epo yìí ó lágbára o. Àwọn ibi tí ó yẹ ká ti wọ mọ́tò ẹsẹ̀ ládẹ̀ fẹ́ràn nígbà tá a rí mọ́tò. Èmi wò pé a ti dàgbà ní kọ́ńtì ju gbogbo wàhálà tá à ń dojú kọ yìí lọ. Ó yẹ ká ti kówé epo yẹ ká tó wà nílé yẹ ká ti wá solution sí náà kí àwọn ìjọba wa kó wá bọ́ ṣe máa ṣe ẹbù ìfọpo refineries kó wà. Àwọn tí wọ́n ń tepo tí wọ́n lépo onúkodò tí wọ́n ò ta epo síta yìí káwọn náà change mind wọn kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa because a ti ju gbogbo eléyìí lọ kò yẹ dúró eléyìí máa ṣẹlẹ̀ sí wa mọ́. Eléyìí ó lágbára gan o. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìbéèrè yín. N tó yà wá lẹ́nu ni wípé tí àsìkò ètò ìdìbò bá ti ń bọ̀ báyìí tẹ́lẹ̀, àwọn kan tá a máa ń rí ni wípé àwọn
owó gbogbo nǹkan wá sílẹ̀. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ìyàlẹ́nu pátápátá ló jẹ́ fún wa tí gbogbo nǹkan wá di pẹ̀ntù kábàáyì torí tẹ́kọ̀ bá ti hán gbogbo nǹkan ti hán náà. Ó jẹ́ ìyàlẹ́nu fún wa kò yé wa. Ọlọ́run má fìyà jẹ aráàlú, wọ́n fìyà jẹ wá o. Ọlọ́run jọ̀ọ́ kó bá wa rọ̀jọba lọ́kọ̀ o, kọ́nà kó fún wọn ṣe o, kọ́nà kó bá wa ṣàánú wọn, kọ́n ṣàánú aráàlú o. Ọlọ́run ò ní fìyà jẹ wá o, kọ́n má fìyà jẹ wá o. Gbogbo ohun tó bá yẹ kán ṣe kí wọ́n ṣe. Gbogbo àwọn ibi tí nǹkan yìí ti ń rú wá àwọn ni wọ́n níkàápá lórí ẹ̀, kì í ṣe aráàlú. Gbogbo ohun táwa kàn fẹ́ sọ ni pé àwa tá à ń repo ká gbìyànjú káwa náà má máa lọ ilé epo ká máa lọ dá wàhálà alẹ́ fúnra wa. A gbọ́dọ̀ tó máa lọ ilé epo ká máa lọ ṣera wa léṣe. Èyí tá a bá rí pé a lè ṣe níwọ̀n bẹ́ẹ̀ èyí tá a lè rírà ní ká rà tá a bá tún lọ ṣera wa léṣe ilé epo a kàn dá wàhálà síra wa lọ́rùn ni. Ẹ jẹ́ ká gbìyànjú ìwọ́n tó fi yẹ pé ilé epo tó bá ti léko ní tá a bá lè rírà mẹ́kàrà ká dẹ́ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Èyí tẹ́ mi fẹ́ sọ nìyẹn o, Ọlọ́run á yọ wá o. bó ti ṣe jẹ́ ẹ̀rù náà lẹ ti wọ́n lẹ́nu díẹ̀ nínú àwọn èèyàn wa nínú ìlú pàápàá jùlọ nílùú Abẹ́òkúta lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gbogbo epo yìí. Báwo ló ṣe rí lọ́dọ̀ ti yín? Ṣẹ́yìn ń repo rà èèló lẹ̀ ń ra epo tẹ́ bá ń repo rà lọ́dọ̀ ti yín? Àti wípé wákàtí ìṣẹ́jú mélòó lẹ fi ń dúró lé epo kó tó di pé ẹ repo rà? Gbogbo ẹ̀ lọ́wọ́ tèmi tí ló wà. Kí ni mo fẹ́ mú ọ̀rọ̀ ilé lórí ni wípé ẹ jẹ́ ká lọ gba káàdì ìdìbò wa tó jẹ́ PVC. Ṣé rí PVC yẹn gangan lágbára tèmi tí ní o? Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí a fi ọ̀rọ̀ wá lẹ́nu wo ṣe sọ, wọ́n ní nígbà tó bá ti nígbà àsìkò èèwọ̀ tí ń bọ̀ báyìí ní gbogbo nǹkan tá à ń rà ló máa ń wálẹ̀. Wọ́n ní lọ́tẹ̀ yìí bẹ́ẹ̀ kọ́ lórí, wọ́n ní ṣe lówó ẹ̀ tó tún gara sí i. Lè tó túmọ̀ sí wípé kódà ẹ má jẹ́ mẹ́nu lọ sápá abẹ́yẹ ṣùgbọ́n ní ṣókí ẹ jẹ́ ń jẹ́ kó yé wa wípé gbogbo nǹkan tá a bá ní ìkápá àti ní agbára àkókò ṣì wà fún ọ láti lọ gba PVC wa. Ẹ jẹ́ a lọ gbà ká sì fi ṣe ọkọ fún àwọn alágídí olóṣèlú eléyìí tí wọ́n lè rò wípé àwọn ti dẹ́kun agbára níkẹ̀ àwọn ní agbára kan táwọn yóò lò láti fìyà jẹ wá. Mo mọ̀ wípé ìyàwó tó ti tèmi ti ní láṣẹ Èdùmàrè títí ìgbà mi láti fi nípàdé ayé tí yorùbá ti subscribe sí ìkànnì yìí ẹ subscribe ẹ like ẹ bá wa comment sórí wípé àjọṣepọ̀ wa ó dá lórí wípé kí ìlú yìí náà kó lè tùbà kó lè tùṣẹ́ ni. Ẹ má gbàgbé wípé gbogbo àwa tá a bá fẹ́ lọ ra epo ẹ má jẹ́ ká repo ara ju o kó má lọ di pé iná yóò padà ṣẹyọ níbi tá a ké kò sí lágbára ọlọ́ọ̀bá dúkìá tèmi tí kò ní jẹ́ oúnjẹ fún iná láṣẹ ìgbà lẹ́ẹ̀kan sí ẹ lọ gba PVC yìí tó òun ní agbára kan ṣoṣo tá a ní láti lè fi jà ká jàjàbọ́ lọ́wọ́ gbogbo ohun tá à ń kojú lórílẹ̀‐èdè Nàìjíríà lágbára ọlọ́ọ̀bá wọ̀ nífẹ̀ẹ́ tèmi tí yín àti gbogbo ẹbí wa wọ̀ ní fi ṣe òṣèlú lọ́dún 2023 ẹ má gbàgbé ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button títí ìgbà ìbùdó àti fìdípàdé ayájẹ àràmàlífà yín yẹn náà ló sọ wípé láṣẹ Elédùmarè kò ní ṣe ní o kò ní ṣe yín tọmọtọmọ àmín. ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí.